gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ àti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Àdémọ́lá ọmọ Omíyalé lèmi ń jẹ́. Máa lé mi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọ̀bọ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sá ọmọ gbọ́ yàyà máyà. Ẹ wo mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo jọmọ bíbí ìlú Ìbàdàn. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún mi kó bùkún yín. Gbogbo etí tó ń gbọ́ mi agbára lọ́wọ́ Ọlọ́run etí náà ẹ ní fi gbọ́ ibi ire lẹ́ẹ̀ máa fi gbọ́. Gbogbo ojú tó ń wò mí pátápátá ojú náà ò ní fọ́. Gbogbo etí tí ń gbọ́ mi etí náà ò ní di àlùbáríkà àwọn tí Olódùmarè tí ó kó ilé ayé lé lọ́wọ́. Mo ṣe bá Ọlọ́run ọba àríìró àlá ọba tó dá mi tó dá wa tó dá gbogbo wa pátápátá tó mọ tó ní kàlùkù tó wálé ayé tó wá ṣe. Mo wá ṣẹ̀bà ìyẹn àlẹ́hólà mọ́hò wàrà sátọ̀lá hàmbìhàhì ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ mo ní pé assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi bàbá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú gbogbo yín o. Mo wá kí ẹ̀yin ìyá mi bàbá mi ẹlẹ́sìn kẹ̀sìn tí gbogbo wa tá a bá láyé. Mo kí yín mo ní ewé á máa jẹ́ egbò á máa jẹ́ ẹ̀ ní ṣe ewé já ẹ̀ ní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí ẹ̀yin ìyá mi abọ̀já gbọ́rọ̀ ẹ̀yin tẹ́ ẹ pọn mọ́ tọmọ yìí fi ṣubú ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọ yìí fi ṣìṣe ẹ̀yin tọ́jà wípé tẹ́ ẹ bá padà lẹ́yìn èèyàn ìyẹn á sì bẹ̀rẹ̀ sí ní ṣìṣe àmọ́ tẹ́ ẹ bá dúró tì yàn ṣinṣinṣin kò sí bó ṣe fẹ́ rí ọ̀nà èèyàn ó sì máa lọ bó ti yẹ kó lọ. Mo ṣe bá yín o àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ fi kàn ṣoré kiri èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri ẹ fi ṣe àwa ọmọ Yorùbá tòótọ́ ẹ fi ṣe wá lórí owó ẹ fi ṣe wá lórí ọlá ẹ fi ṣe wá lórí àìkú tí í ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná mo ṣèbà ọjà tó kún tí ò lérò mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Mo ṣèbà yín o. Mo wá kí kábíyèsí Ọ̀nìrìṣà àrólé Oòduà àjẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlàfófó gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹ́lẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second Ọọ̀ni ti Ilé Ifẹ̀. Mo fi kí bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Owólabí Ọlákùlẹ́yìn. Mo wá fà àwọn méjèèjì mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá nílẹ̀ Kárọ̀ Òjìrè. Mo wá ta sàràsàsàsàsà mo dọ́dọ̀ bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ Tóyọ̀sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí. Lágbára lọ́wọ́ Ọlọ́run ní mòṣì ní mọ̀nira sì ní rí alákòóbá. Mo wá forí ọ̀fẹ́ yìí mo fi celebrate ọmọ alábàárìkà ọmọ mi dáadáa Ronaldo. Lágbára lọ́wọ́ Ọlọ́run yóò dàgbà yóò dògbó ikú ò ní ìgbàmólóyè Sunday Ìgbòho lọ́wọ́ àti gbogbo àwọn àbúrò àti gbogbo àwọn ẹ̀gbọ́n olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ fẹ̀yìntì jẹun gbogbo ọmọ tẹ́ bí àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lọ́wọ́. Ronaldo, happy birthday to you. I wish you all the very best in life, long life, in sun out and abundant blessings and knowledge. Happy birthday to you once again, Ronaldo ọmọ bíbí olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ. Mo wá kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá ńlẹ̀ Yorùbá àwọn tó ti ń sọ̀rọ̀ ká tó máa sọ àwọn tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àtàwọn tí ó tún máa sọ̀rọ̀ lẹ́yìn tí àwa bá sọ̀rọ̀ tán. Mo kí yín o ní sọ̀rọ̀ tí ó gbé yín dẹ́wọ̀n àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí ẹnjìníà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé kárí láì bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe ó ṣe yìí inú wa sì dùn ó ṣe yìí orí wa wú. Lágbára lọ́wọ́ Ọlọ́run ò ní dààmú nú ayé. Ìyó ń dìrí yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ̀ sánlẹ̀ ọkọ súnké. Ìgbà tá a gbọ́ wípé ọmọ bọ̀tá kú àwọn nǹkan kan ṣe mí léèmọ̀ pé kí ló lè ṣe ọmọ bọ̀tá tó fi lè ṣàdédé gbẹ̀mí ara rẹ̀ àṣẹ lóòótọ́ unserved wanted ni. Nínú ìwádìí tá a ṣe nínú ìwádìí tí mo ṣe mo rí wípé wọ́n ní ọmọ bọ̀tá wà nù tíìmù yóò nídìrí tí ẹ lọ rèé kojú oró sí secretariat ńlẹ̀ Ìbàdàn tí wọ́n ní wípé àwọn fẹ́ ṣe kíni àwọn gbàjọba
lọ́wọ́ ẹ̀jẹ̀dẹ̀ Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé ó mà ṣe o ọwọ́ àṣẹ ní ikú yájẹ̀sín ẹni a wí fún ọba jí ọ gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jí ọ gbà àkókò òbí sànjẹ́nu mi ọ̀kálù lọ kéèyàn mọ́ kulẹ̀ ṣe ó sàn ju kọ́ wà ń bẹ̀ kọ́ ọmọ nípa kọ́ wà ń bẹ̀ pẹ̀lú ìnira débi wípé nǹkan sú ọ débi ipò gbẹ̀mí ara rẹ̀. mo kí bàbá mi Oríyọmí Hamzat Òkìkí ọmọ Hamza fún iṣẹ́ takuntakun. wọ́n discover asọ̀rọ̀ kí ó ń dìrí eléri ibú ẹni òfò ẹni àdánù. Ìbàdàn fẹ̀ mo sọ fún yín ní àná mo ní ìlú máa ń ní orígun mẹ́rin ilẹ̀ Ìbàdàn ní orígun mẹ́rìndínlógún that is 16. ìnílẹ̀ Ìbàdàn ní ọ̀pọ̀ èèyàn mọ̀ pé Ìbàdàn ò lópin kò sì sẹ́ni tó sì mọ ìbẹ̀rẹ̀ ilẹ̀ Ìbàdàn bèlè ń tàṣe pọ̀ mọ òpin ẹ̀ àmọ́ bó ti wá rí un nì Ọlọ́run ti ká ilẹ̀ Ìbàdàn débi wípé ẹ lè gbé nǹkan aburú wọ ilẹ̀ Ìbàdàn káṣírí yín ọmọ tù. góńgórí imú wa ní Fátúsì níyà olórí burúkú ìyá onídìrí lọ́lọ́rẹ̀ fi sí Aso Rock kábíyèsí rẹ̀ Ọlọ́run ẹni tó nílé tán wó mo kí okú òfò okú àdánù okú ìbò kọ mọ̀lẹ́bí rẹ jẹ́ òbó kọ mọ̀lẹ́bí rẹ jẹ́ po ilé tó kọ́ tó rò kó rí nǹkan dé sílùú èbó tán lọ́lọ́ wá jẹ́ ìyá onídìrí ọba tiẹ̀ jẹ́ ẹjọ́ bàtàyé ara yín jẹ́ yọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbégbèsè akin wọ́n sì ti ṣe kéne wọ́n ti da ilé náà wò ó ẹ máa rí nínú fárá tí màá jù sí kíní yìí ní ìsìn ẹ wò ó ẹ fojú rí bí gbogbo ẹ ṣe lọ ìyá Onítìrí ọmọ ní lálẹ́ o ìyá Onítìrí ò ní kú bí aṣọ rẹ̀ wà bájá bá sì pé bájá bá pógún ọdún láyé ẹran ògún ní í ṣe o kò sí bó o ṣe lè sátó ìjọba Nàìjíríà ti declare rẹ wanted á dẹ̀ mọ̀ ẹni ibu ni ọ́ ọkàn fẹ́ fi tiẹ̀ kó bàtà wọn ti ń ṣe agitation lọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ ni mo dúpẹ́ lọ́wọ́ onírìṣà àrólé Oòduà àjẹgbẹ̀nì bí àti àkọ́ aláṣọ àlàfófó gbò wọ́n clarify rẹ̀ wọ́n ní ìyá Onítìrí ó gbérọ́ dání wọ́n ló gbérọ́ dání wọ́n ló gbé irọ́ dání nípa òpólóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ pẹ̀lú Professor Banji Akíntóyè gẹ́gẹ́ làwọn mọ̀ sí ẹni tí ń ṣe agitation ìyá Onídìrí jáwá from nowhere ó bókọ Abíọ́lá jẹ́ ó bókọ Abíọ́lá jẹ́ nìkan ó tún kó báwọn èèyàn tó pọ̀ ẹni ẹ wọlé rẹ̀ olórí burúkú náà tó fa lélẹ̀ wòye ìgbà tán ló ti kọ́lé Fátúsì ẹ mọ̀ gbọ́ gbogbo ẹ̀ lẹ́nu Alhaji Oríyọmí Hamzat àtàwọn láńlọ́ọ̀dù tí ń bẹ̀ ń bẹ̀ nígbì ṣe máa fi hàn yín ní ìsìn ẹ wo fídíò ní ìsìn in fact ẹ máa wò. Akúsẹ́nu. Iṣẹ́ takuntakun o. Iṣẹ́ takuntakun ni. Appreciate ẹ o. Ẹ ṣe gan ni o. Wọ́n níbi tó ní Tìrí ti ṣe declaration ni. Abẹ́ ẹ̀gbà mi ni. Ti tẹ gbàjọba. Ìlú Lágídígbà ló máa lọ nà. Bẹ́ẹ̀ ni àwọn ọba obìnrin ti ń bẹ́ẹ̀ ni ló àwọn obìnrin. Àárín ilé ní gbogbo kí ní ẹ̀wà kìí ṣe ẹ láti kílẹ̀ yóò lúyọ̀ ní ṣùgbọ́n tó fi jẹ́ kó lúyọ̀ lórí. Oyé wa náà ni o. Àti ẹ̀ mọ́ lọ́rọ́ lúyọ̀ lé nìkan wọ́n sá tàgẹ́tì o. Ẹ̀yin ìyẹn wa tí ẹ̀ ń wò wá tẹ̀lé ń gbọ́ wa jákèjádò àgbáyé tí ẹ̀ bá gbàgbé nígbà tí a wà ní Fátúsì ni wọ́n ṣe gudugudu méje àyà mẹ́fà wọ́n ṣe dáadáa a tún bá wọn bì kí wọ́n tó dúró gbágbágbá ọ̀gá ọlọ́pàá ní Sanyo wọ́n ti débí láàárọ̀ yìí wọ́n sì tún ti wà ní Fátúsì báyìí
wọ́n bá wọn bí gbà àbí wọ́n bá yín wọ́n bá wọn bí gbà tí wọ́n wá kí ọ̀gá wọn tó wá pàdé wa ń bẹ̀ yẹn àwọn náà tún wá wọ́n bọ̀ wá join wa ń bí ń sìn ibi gangan ni wọ́n ní Onítìrí ló ti sọ àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń rí tó ń lọ káàkiri yẹn ibi tá a kọ́kọ́ lọ yẹn ni wọ́n kó àwọn nǹkan ìjà olóró sí mú mi mọ́ bí fún orí ibi tá a kọ́kọ́ lọ yẹn ni wọ́n kó àwọn nǹkan ìjà olóró tí wọ́n ń lò kó lọ secretariat ibẹ̀ ni wọ́n kó sí ṣùgbọ́n mọ́tò tí wọ́n ní ó padà wá tí wọ́n mú mọ́lẹ̀ ń bẹ̀ ó tún lọ kó ẹrù láti ibẹ̀ yẹn wá síbí wọ́n fẹ́ kó àwọn nǹkan ìjà yẹn láti ibẹ̀ yẹn wá síbí ni so ẹ jẹ́ ká wo ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe ṣiṣẹ́ níbẹ̀ yẹn láàárọ̀ yìí mọ́jú bẹ́ẹ̀ náà wọ́n ṣe ń bí o wọ́n ti wá bíwó èyí tó sọ pé property ó ti di tìjọba ilẹ̀ yìí ó ti di tìjọba wọ́n ti gbà lọ́wọ́ ẹni tó ń lò fún Onítìrí tí wọ́n ń lò fún wọ́n lò fún ìdàlúrú ìgbàjọba lọ́nà àìtọ́ ẹ mọ̀ jáde wọn kì í gbàjọba jàre ìgbàjọba kí ni ta ló fẹ́ gbàjọba lọ́wọ́ ta ní kò yé mi tó ilé ẹ̀yìn. Mo ló ti jókòó yẹn náà. Òkè ni. Òkè ló ti jókòó tó ti ní òun gbàjọba o. Kàkà mọ́bẹ̀. Wọ́n ti wó sálẹ̀ yẹn. Àwọn ọmọ ọ̀gá àti ẹ̀ wọ́n tó ti kó ń gbàgbé. Tí wọ́n ń gbé lè gbé sá. Ẹ ṣọ́ òkè wọ́n ń gbé bẹ̀. Ìgbàjọba. Àwọn àga wọn tí wọ́n lò ní o. Bọ́lá ní ti bẹ́ẹ̀ àgbẹ̀dẹ̀ ọ̀nà wà ń bẹ̀ kan ní máa bẹ̀ wọlé. Ó ga ọ́. Àwọn èèyàn lẹ́mìí o. Àwọn èèyàn máa ń jẹ́ pé níjọba o. Ẹ̀yin èèyàn wa tẹ́ wá ń lo èbó, ẹ máa jẹ́ ká máa bá àwọn èèyàn wa sọ̀rọ̀ o. Wọ́n máa fi èrí igi tí wọ́n yí obì tí yín lá o. Àwọn èèyàn lè máa fojú kan náà wò yín pé torí wà yí ọjọ́ ìwà ẹni tó jáde dáadáa tó. Wà yí ọjọ́ wa ẹni tó lajú. Kódà àwọn tá a kúrò Nàìjíríà tá a kúrò lóko wa gan-an a mọ àwọn nǹkan kan. Òfin Nàìjíríà sì yàtọ̀ sófin ìlú òyìnbó. Ilé ẹ̀ka àwọn nǹkan kan bára wọn mú bẹ̀. A lè bá bí bọ́ǹbù ò lè jáde ń bẹ̀. Owó bí ni àwọn ọlọ́pàá ti dé wọ́n ti tú gbogbo gbé.
Èyí. Ẹ ti ẹ̀ tó wá dán wò. Ẹ wá dán wò sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní ọmọ pé tó bá ṣẹlẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣẹlẹ̀ Nàìjíríà nù. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. Àwọn onítìrí wọ́n pa àwọn ilé ìlú. Wọn kò ṣẹ̀ṣẹ̀. Sá? Ẹ bá mi wí. Èmi lè mo tó yẹ lẹ́nu. Gbé mi kí wọ́n rí bí mo ṣe ṣe. Bẹ́ẹ̀ ni kò ti sun owó náà láti iṣẹ́ ní òtútù lè sun owó náà lè bá yí owó jẹ́ gbogbo ilé ìgbésí lágbára Ọlọ́run yóò dáyà nílẹ̀. Bye. Ó tún ní mọ́sùkì. Ok, mọ́sùkì wà lókè. Alájà ni mo rúwe kan. Alájà ni tó lélẹ̀. Alájà bóyá ìyá rẹ̀ lélẹ̀. Wasilat Alake Salami Iyọlá tó kú 2023. Ẹ jẹ́ pé wọ́n wá ní 2023. Kírísẹ̀ nìkan ló fi dé méjèèjì rẹ̀. Ìyá tó kí nìyẹn ó ní àwọn àbúrò ẹ̀ ní. Yes.
Mo lágbà jáde láti. Bí àwọn àti ìyàwó láti rí. Sẹ́nu òtútù. Sẹ́nu òtútù. Bàbá, iṣẹ́ ńlá lẹ sí o. Alábàárò mi bàbá. Bàbá, Alábàárò mi. Baladi. Ẹni wálé láìláì. Ayọ̀ tí yóò máa jẹ́ lágbára Ọlọ́run. Ìpínlẹ̀ àmọ́ bí ẹni wálé ẹni sí ìrọ̀sọ́. àmín. Ẹ bá kí Mágàjí Sikélébé. Mágàjí Sikélébé wà ń bẹ̀. Okay, sir. I'm sorry. Lẹ́yìn tẹ́ wo fídíò yìí tán, àwọn 29 tọ́wọ́ ìjọba ti tẹ̀ tá jẹ́ ọmọ ológun yóò nídìrí wọ́n mà ti kó wọn relé ẹjọ́ wàláhì wọn ò lè bọ́ ń bẹ̀ o. Torí wípé kíni àwọn ẹjọ́ tí wọ́n fi kàn wọ́n ó pọ̀ o, wọ́n fi tẹ̀rọ́rìsìmù kàn wọ́n. Tẹ̀rọ́rìsìmù kẹyìn ẹran létí tẹrọrìsìmù ní Yorùbá, àwọn tẹrọrìsìmù àwọn adàlúrú ẹjẹ ló bẹ́ẹ̀, àwọn terrorist, àwọn adàlúrú wọ́n fi ẹ̀sùn ìfẹ́fipágbàjọba treason and felony wọ́n fi kàn wọ́n. Ìfipágbàjọba wọ́n tún wá fẹ̀sùn pé wọ́n kó ìbọn dání, wọ́n sọ ìbọn pamọ́ lọ́nà tí ọ̀tọ̀ láì ní láńsẹ̀sì láì ní ẹ̀tọ́ láti gbébọn. Ó dẹ̀sùn mẹ́ta. Wọ́n wá fi ẹ̀sùn wípé wọ́n da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n dàrú, ó di 4. Wọ́n wá fi ẹ̀sùn pé wọ́n tún so pàǹpá láti dojú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bolẹ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Torí náà ńkọ́ adájọ́ ní pé wọ́n kàn lọ rèé máa gbatẹ́gùn o, kàn lọ rèé máa gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n títí di August tí ìgbẹ́jọ́ wọn máa tẹ̀síwájú. Bí ẹ̀ ń sábí ògùn ẹ̀wọ̀n agbére ni àbí wọ́n yẹgi fún gbogbo wọn, they should face firing squad kan pa wọ́n dànù. Torí pé tí wọ́n bá ń tànyàn sọ yẹ kí èèyàn ó tanra ẹ̀. Ìyá Onítìrí wá mú ọpọlọ yín ọ̀dà dìbò ayé yín wá bàjẹ́ odidi ìwọ lecturer. Ọ̀wá lè ro ọpọlọ rẹ pé ní tí ìyàwó èrè yìí rí tó wí so lè rí bẹ́ẹ̀. Ẹ torí àtẹnujẹ àìnílàákàyè
wọ́n ní àìmọ́sẹ́kọ̀ ọmọ rogun ní mú torí bomi gbóná àìmọ́sẹ́kọ̀ yín náà lọ́fẹ́ ràn yín ní sí ẹ́ àrèmọ́bọ̀ yìí. ilé tíjọba ti wó báyìí ti ń lọ bíi 14 wọ́n níbì kan náà wà ń bólúwájí ìyẹn la kọ́kọ́ gbọ́ ní bólúwájí ìyẹn náà wà ń bẹ̀ asọ̀rọ̀ kì í yé Onítìrí náà ti wó yẹn o sẹkítẹ́rìàtì ìyá Onítìrí wọ́n ti wó ẹni tó ní ilé yẹn gbogbo àwòrán rẹ̀ ti di tọ́rọ́ fọ́nkálẹ̀ ìlú èbó tó wà ìwọ náà jẹ́ pokùnso no solution o ládùúrú iye ọdún tó fi wà nílùú èbó ó mà ṣe o ọmọ ṣe o bálẹ̀ ẹni bá jalè ó ṣe làáwì ó ṣe ẹ ti sáré ọ̀nà ti pín ẹ ti tọ́pá odò tí ọ̀yẹ́ ìyá Onítìrí ó ti pàdé Olúwẹ̀rí ẹ kú àdánù ẹ kú òfò ẹ kú ìdààmú àwa kọ́ la pa yín o àwa sì ká kó bá yín o àwa kọ́ la pa yín o Onítìrí ló fẹ́ para rẹ̀ àwa kọ́ la pa yín o Onítìrí ló fẹ́ para rẹ̀ ibi tó ti ń sáré Sunday Igboho ibẹ̀ ló ti kó ìyọnu ibi ó ti ń sáré tó ń forí wé orí ìyá Onítìrí ó ti kàdánwò orí bàbá Bánjí Akíntóyè ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kánípò olólóyè Sunday Igboho ṣàgbémọ́ra ni ọ̀bámọ̀ kó bàbá yìí náà sí yọ́yọ́ and I want you all to know wípé àwọn OPC Gani Adams mo fẹ́ ká bọ́ta ká clarify ọ̀rọ̀ yìí torí ọ̀pọ̀ àárẹ̀ àwọn èèyàn ń sọ pé OPC Gani Adams wọ́n wà nínú àwọn ọmọ ológun tí ìyá Onítìrí tó lòún recruit coordinator European coordinator fún Odua Progressive Union OPU tí ibà Gani Adams dálẹ̀ tí wọ́n tá gẹ́gẹ́ fúnra ara wọn sọ páwọn làwọn dálẹ̀ tí wọ́n sì tún fi ọmọ Bọ́lájí Victor Adéwálé tó pera rẹ̀ ní first president tó ṣe first president yóò ti dìrí tásì tó fi jẹ oyè Akígbayì Ààrẹ Ọ̀nà Kakanfò ní ọdún 2020 mo fẹ́ ká Ààrẹ Ọ̀nà Kakanfò ẹgbẹ́ láti gbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ò tí ì jáde láti sọ̀rọ̀ lórí ẹ̀ mo fẹ́ ká jáde ká tiẹ̀ sọ̀rọ̀ káwọn agbẹnusọ wọn sọ̀rọ̀ ká náà wẹra wọn mọ́ lórí ọ̀rọ̀ yìí sí lóòótọ́ nípa náà sò pàǹpá láti fẹ́ yí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kodò ẹ wò ó dàbí nǹkan àti ìmọye létí ìjọba ó wò ó torí àmọ̀pọ̀n sì pọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo yín pátá tẹ́ jẹ́ sponsora ìyá Onítìrí tá a bá ti ń gẹ̀ẹ́tì yín báyìí ilé yín di wíwó ilẹ̀ Ìbàdàn tá a bá ti nílé ń bàdàn àwo ọmọ àlè lẹ́fẹ́ yà ẹ fẹ́ dalẹ̀ Ìbàdàn rú Ọlọ́run òde gbà fún yẹn yín lérí burúkú gbogbo yìí ó sọ yìí mo dúró náà torí àsọjú ọ̀rọ̀ ní díjà lẹ̀ àmẹ́yìn tí mo sọ ìyọ́ yìí ó ti yé yín ẹ̀yin ọ̀dẹ̀ ẹ̀yin òpònú Okólóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ lẹ́ẹ̀kan sí mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá ń tòótọ́ ọmọ Yorùbá tòótọ́ pé ẹ kú rọ́jú lágbára lọ́wọ́lọ́ ìjì tí ń jà yóò ní dominú àgbọnnù àlùbáríkà àwọn tọ́lọ̀ ń kólé ayélé lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ tẹ́ gbé òótọ́ dání gbogbo iṣẹ́ tẹ́ fọwọ́ ara yín ṣe ẹ̀yin lẹ́jèrè rẹ̀ ẹ̀ ní dàbí olórí burúkú tó fọwọ́ ara rẹ̀ ṣiṣẹ́ tí wọ́n ti bá yí ìdànù ìjọba ti wó gbogbo lé dànù mo rò pé ẹ ti rí inú fídíò ẹ ṣé o mo dúpẹ́ ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń wò mí ò ní di àpò sásámùra ọ̀gbẹ́rí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá àpò yín ò ní gbẹ ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ̀ ní lálàá òsè bíi tìyó Onítìrí ìyá Onídìrí atókùn mọ̀kú amọ̀nà ọ̀run mọ́ lọ ayé èrè ọ bàjẹ́ ni Olóyè Sunday Igboho ìkíní kan ò ní ọ ṣe ọ̀pọ̀ èèyàn ló ti dìfẹ́ǹdì rẹ bóyá ṣe máa rẹ once again happy birthday to Ronaldo yes I love you so much happy birthday to Ronaldo I wish you all the very best in life ó dàgbà nú owó nú ọlá nínú àlàáfíà ẹ̀mí gígùn ó ń ta ìkú tí í ṣe baálé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó ṣe rí ẹ ṣé o
mo dúpẹ́ o ó dàbọ̀.